Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rukayat Aláwìyé Bàṣírù. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bísí Ológe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tùlọ́sù. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bísí Ológe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bísí Ológe, they are the best. Love you. Bísí Ológe TV ni ẹ mọ̀ wò, Bísí Ológe Show. Gbajúgbajà ni wọ́n ò bẹ́ẹ̀ bá rí wọn, mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe. Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́, ọmọ námù lóró òkè, àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ. Bísí Ológe arẹwà lóbìnrin, adúmọ̀ọ́dán arẹwà, àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni. Àní Abẹ́òkúta téńté orí àpáta wọn fi ìṣẹ̀lẹ̀, mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ. Mo ní ẹ wá fòrò yan mi ńlẹ̀, wọ́n ní ẹja lónìí bú kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ. Mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ. Nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ, àní kàkà kan fòrò yan nílé, igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi.